gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún ti fi ìgbà kan rí tó ti fi jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ ìdájọ́ àti amòfin tó jẹ́ agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, the former commissioner of justice and attorney general of Ọ̀yọ́ state, amòfin Mutalubi Adébáyọ̀ tó jẹ́ amòfin àgbà senior advocate of Nigeria SAN, ó mà ti tú àṣírí wípé lóòótọ́ òun ni àdéhùn ló wà láàrin olórí oko káfàtà lórílẹ̀‐èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti olórí oko káfàtà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọlọ́lá jùlọ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, tó sì jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ lòun ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí o wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló dalẹ̀ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lóòótọ́ àti ní òdodo. Ẹ rántí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta ní àjọṣepọ̀ àárín gómìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló dàrú lójijì. Ẹ sì rántí pé ní àsìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 pẹ̀lú bí gómìnà Ṣèyí Mákindé bó ṣe jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP, níṣe ni òun àti àwọn gómìnà bíi mẹ́rin míì nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n pera wọn ní G5 governors nínú wọn máa ṣàtìlẹ́yìn fún olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú PDP nígbà náà, Waziri Alhaji Atiku Abubakar, tó sì jẹ́ pé wọ́n ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú PDP ni tí wọ́n lọ ṣiṣẹ́ fún olùdíje fún ẹgbẹ́ òṣèlú APC All Progressives Congress, ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó padà gbégbá orókè níbi ètò ìdìbò náà. Ṣá o, ọ̀pọ̀ èèyàn ló rò pé pẹ̀lú iṣẹ́ tí Mákindé àti Tinubu tọ́jọ́ ṣe papọ̀ yìí, àjọṣepọ̀ àárín wọn yóò sì gúnrégé, bẹ́ẹ̀ ni wọn ó tún jọ ṣiṣẹ́ pọ̀ lọ́dún 2027, ṣùgbọ́n tí gómìnà Ṣèyí Mákindé tó ti kéde wípé òun kábàámọ̀ bóun ṣiṣẹ́ fún Tinubu lọ́dún 2023 àti pé òun ò ní ṣiṣẹ́ fún un lọ́dún 2027 mọ́, ó jẹ́ kó di mọ̀ pé Tinubu dalẹ̀ àdéhùn tí ó bá òun ṣe lásìkò táwọn fẹ́ ṣiṣẹ́ fún un, nítorí oníbòǹbà di ààrẹ òun lòun yóò fa mínísítà sílẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n tó ní lẹ́yìn tí Tinubu wọlé tán ẹni kò mú ẹni tó ń fà sílẹ̀ mọ́, tó sì jẹ́ pé mínísítà ọ̀rọ̀ iná lásìkò yìí, minister for power, olóyè Adébáyọ̀ Adélabú, ẹ̀sìn ògbà yìí mọ̀ sí Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́ẹ̀sì, ẹni Tinubu lọ mú fún rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣá o, ṣé tẹ́lẹ̀ amòfin Mutalubi Adébáyọ̀ Òjó ó ti ń sọ̀kò ọ̀rọ̀ sí gómìnà Ṣèyí Mákindé tẹ́lẹ̀ wípé Tinubu ò ṣèlérí kankan fún un láti yan ẹni tó bá mú fún ipò mínísítà láti ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n tí amòfin Mutalubi Adébáyọ̀ Òjó tó ti tú ọ̀rọ̀ náà ṣe tó sì tọrọ àforíjì lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé, ó ní láìpẹ́ yìí lòun pàdé alágbára kan tó lẹ́nu gidigidi nínú ẹgbẹ́ òṣèlú APC ní pápákọ̀ òfurufú Muritala Muhammed International Airport tó wà ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ó lẹ́ni náà ló tú àṣírí fóun lóòótọ́ pé Tinubu ṣe ìlérí fún Mákindé wípé òun ni yóò yan mínísítà láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó lẹ́ni tó ń wí yìí òun ni alárinà láàrin Tinubu àtàwọn gómìnà PDP márùn nígbà náà, ó ló sì mọ gbogbo nǹkan. Ó lọ́mọ ẹgbẹ́ òṣèlú APC ni ó lẹ́ni náà ló jẹ́wọ́ pé Tinubu ló dalẹ̀ lóòótọ́, tó sì ní ìdí èyí nínú òun fi ń tọrọ àforíjì lọ́wọ́ Mákindé nítorí pé òun ti padà rí òkodoro ọ̀rọ̀.